ìròyìn ayọ̀ ni mo ní kí n gbé yín débẹ̀ sí. Mo mà kí wa kú oríire nítorí pé ọwọ́ ti tẹ̀ kan lára àwọn ọ̀tá wa nílẹ̀ Yorùbá. Ní báyìí ìròyìn fi jẹ́ kó yé wa pé ọwọ́ ti tẹ agbẹnusọ agbódegbà, bẹ́ẹ̀ ni o, agbódegbà èyí tó ń fún àwọn Boko Haram ní information. Bẹ́ẹ̀ ni o, ọwọ́ ti tẹ̀ ìyẹn informant àwọn Boko Haram. Ọwọ́ ti tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ pé ọwọ́ ṣìkún ti mú un. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àní bí Ọlọ́run ó ṣe máa tú àṣírí yín lẹ́yẹ kẹ̀kẹ́ náà nìyẹn sẹ́. Àṣírí yín ò ní bò, àṣírí yín ò ní bò lábẹ́ bó ti wù kó rí. Bọ́lọ́run ṣe máa mú yín lé wa lọ́wọ́ nìyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kan. Ṣé ẹ rí àwọn ọmọ kéékèèké? Àwọn ọmọ kéékèèké ni wọ́n ń lò àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tọ́jọ́ orí wọn ò tí lè ju 10-15 upward. Àwọn làwọn aráabí ń lò. Ọwọ́ tẹ ọmọ kékeré kan tó lè jẹ́ pé ó láhùn, ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ kàn máa rá àwọn ọmọ kò jà bó kí kò jọ Fúlàní, ọmọ máa rìn kiri àdúgbò. Ẹ mọ̀ pé ara iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún níbẹ̀ yẹn nìyẹn. Informant ni wọ́n, àwọn ní agbódegbà, àwọn lágbódegbà fún àwọn bókobòko. Informant ni wọ́n. Now àṣírí eléyìí ti tú. Ẹ wá wò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ló máa ti tà sọ́dọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló máa ti kó sínú pàkúté àwọn aráabí nígbà tí wọn ò bá mọ̀. Wọ́n á máa fojú ọmọ kéékèèké, wọ́n á máa fi wo àwọn ọmọdé yìí. Wọn ò dẹ̀ ní mọ̀ pé ọmọ kékeré eléyìí lásán. Ẹ lè máa fojú ọmọ kékeré wò ṣùgbọ́n lọ́mọ tó yẹ pé tó bá gbá ìbọn mú ó ti mọ bó ṣe kọ́ọ̀kì ìbọn. Kódà ọmọ yìí ti ṣe nǹkan tèmi gan ò lè ṣe. Mi ò rò bẹ́ẹ̀ mi gan gbébọn kìṣìkì kọ́ọ̀kì ìbọn. Ọmọ eléyìí kọ́ọ̀kì ìbọn ni o. Ó tún gbé dúró pé sẹ́ẹ̀ níbí. Lọ́mọ kékeré tó ti kékeré ya terrorist. Lọ́mọ kékeré tó ti kékeré ya Agbenipa. Lọ́mọ kékeré tó ti kékeré gbogbo ọmọ ọjọ́ orí ọmọ yóò sì lè ju ọmọ ọdún 10 lọ. Ó pọ̀ jù lọ fi kún ní 11. Ọmọdé eléyìí ti ń gbébọn, ó ti di agbésùmọ̀mí. Ọmọ eléyìí ó ti di ọ̀fọ́n. Ẹjọ́ tó bá wá ṣe bẹ́ẹ̀ tó dàgbà sílùú, ṣerú wọn kọ́ ló máa padà ń di Túnjí Bello. Tó bá ṣe bẹ́ẹ̀ àbí ìgbà tó ti ń bìdí irú àwọn kéékèèké yìí tó ti ń gbébọn lé wọn lọ́wọ́, tó ti ń bìdí wọn, kí lẹ expect? Ṣe rí ọmọ kékeré yìí, ẹ wo iṣẹ́ tó ń ṣe o. Tó bá ti di ojúmọmọ lọ́wọ́ àárọ̀, ọmọ yẹn á ṣe bí àbókí débi pé a máa rìn kiri àdúgbò. A ṣe bí àbókí, kò ní gbé kankan dání o. Kódà ẹ ò lè fojú sí i lára torí ọmọ kékeré ni. Tó bá dọwọ́ ọ̀sán, a ti máa list àwọn ilé olówó sílẹ̀. A ti máa fojú wo ilé tóun máa wọ̀. A ti máa fojú wo ilé tóun ti máa sọ fún wọn pé ilé eléyìí ni kẹ́ wọ̀, ilé eléyìí ni kẹ́ wọ̀. Àwọn eléyìí lówó. Tó bá wá di òru, ìgbà yẹn gangan ni a ṣẹ̀ṣẹ̀ wá jíṣẹ́ fún àwọn tó rán. Ìgbà yẹn làwọn bókobòko á wá wọlé lọ́wọ́ alẹ́ lọ́wọ́ òru. Wọ́n á wá wọlé, wọ́n á tẹ̀lé ọmọdé yìí wá sí ibi tó ti kọ́kọ́ wá láàárọ̀. Ọmọ yẹn ló máa tọ́ka gbogbo ibi tó ti kọ́lẹ̀ tó ti fojú wò lẹ̀, gbogbo ibẹ̀ ló máa tọ́ka sí fún àwọn pé eléyìí ilé olówó ni wọ́n, àwọn eléyìí wọ́n rí jájẹ, àwọn eléyìí wọ́n kárì ṣẹ́rí. A máa tọ́ka síbẹ̀ fún wọn, fún àwọn boko. Ẹ tún mọ pabambarì ẹ̀, á tún ṣe bí ẹni tó ń tọrọ, á tún ṣe bí ẹni tó tọrọ débi láti fi lè mọ ilé olówó gidi. Ṣẹ́rí àwọn tó bá yà sọ́dọ̀ wọn tó bá fún ní owó gidi, tó yà sọ́dọ̀ wọn tó fún lówó gidi, á ti wo inú ọkọ̀ wọn, á ti wo gbogbo bẹ̀, á ti wo ọ̀dọ̀ wọn dáadáa, á ti wò pé àwọn lè lówó. Ìgbà tó jẹ́ pé ẹ ò ní mọ̀ àwọn Yorùbá ká má kàn sọ pé ọ̀pọ̀ nù wá gọ̀. Ìmí á tún máa sọ̀rọ̀, á tún máa ní ọmọ kékeré ẹ wo nǹkan tí Nàìjíríà dá, á tún máa káàánú. A tún máa káàánú láì mọ̀ pé agbódegbà ni ọmọ yìí, láì mọ̀ pé ẹnu iṣẹ́ tiẹ̀ ló wà yẹn. Lọ́mọ rẹ́ndọ̀rẹ́ndọ̀ yìí náà ẹ mọ̀ pé kò sẹ́ni máa fojú sí lára. Gbogbo wa máa wò pé ọmọ kékeré ni kí ló fẹ́ kí lè léyìí mọ̀, láì mọ̀ pé ó mọ
débi pé tó bá yà sílé ẹlòmíì gan tó bójú àánú débẹ̀ á tún ní ìyá pẹ̀lẹ́ pẹ̀lú bí ìlú ṣe lé ẹlòmíì á tún wá oúnjẹ fún láì mọ̀ pé òṣìṣẹ́ tiẹ̀ ni ó fi ń wọlé tóun máa wọ̀ ni lọ́mọ tí ò tó nǹkan ọmọ ọdún kí ọmọ kéléje tẹ́ ẹ bá rí ìṣọwọ́ ọmọdé yìí ṣe gbàbọ̀ mu ọmọ ọdún mẹ́wàá ni o ẹ wo bó ṣe gbàbọ̀ mu nígbà tí wọ́n gbébọn kó ọmọ tó gbébọn fọmọ báyìí ẹ ti mọ̀ pọ́mọ yìí kò kéré nu ká lò bọ́n ìwé bó ṣe kọ́kọ́ handle bọ́ yẹn gan lásán ẹ ti mọ̀ pọ́ ti kọ́ eléyìí láti kékeré ó dẹ̀ kọ́ọ̀kì ẹ̀ ó kọ́ọ̀kì bọ́ ó ní èèmọ̀ tájẹ́tì ni ó gbébọn sókè báyìí mo ní lọ́mọ kékeré àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa ní o àfi kí ọlọ́run má jẹ́ aṣọ́re ṣe bẹ́ẹ̀ ni ẹ wo Yorùbá nation láfẹ́ ara tá fi sọ nìyẹn pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ kò sí kankan mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyà ló kù ẹ wo ẹ jẹ́ ká share ẹ bá wa subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé a ní láti lọ ní o bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ ìlú burúkú ni o ìlú àwọn kidnappers ìlú àwọn ìkà òun lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà end Nigeria now bẹ́ẹ̀ ni o end Nigeria now o ìlú àwọn ìkà lélẹ́yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba á máa wà pẹ̀lú wa o láṣẹ Èdùà á máa ṣọ́ wa ní olórí burúkú ní àwọn Fúlàní bẹ́ẹ̀ ni olórí burúkú làwọn Fúlàní ìṣá ọ̀gá o àfi kí ọlọ́run gbà wá àfi kí ọlọ́run ọba kó ṣàánú fún wa o bẹ́ẹ̀ ni àwọn olórí wa náà wọn ò tiẹ̀ ṣàánú wa dépò wọn máa káàánú wa àṣírí wọn kò ní bò lágbára ṣe Èdùà àmì o àṣírí wọn ò ní bò lábẹ́ bó ti wù kó rí àṣírí wọn á máa tú ni ẹ wo àṣírí wọn á máa tú torí pé ọlọ́run ò farapamọ́ jẹ àwọn ènìyàn ẹ̀ níyà ìlú èṣùṣù àti ègún gan-an ni ìlú ègún nílùú orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo ọmọ Yorùbá ilé ti yá o Yorùbá nation la fẹ́ no going back we say no to 50 years re-amalgamation bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ṣoṣo òun ní ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé àgbẹ̀ ò máa ní roko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá orílẹ̀ àrèlé ẹ bá wa share ẹ subscribe ẹ like ẹ comment God bless Nigeria ìgbà kan nìyẹn o lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di God bless Yorùbá nation God bless my country ó dàbọ̀.